ni o adúpẹ́ fọ́lọ́run o tọ́lọ́run bá yan Sheikh Dr. Alhaj Dr. Talha Yunus Olùṣínà Ayílára the second tọ́lọ́run yàn fún wa ní Imam Ogbomoso adúpẹ́ fọ́lọ́run o adúpẹ́ lọ́wọ́ fọ́lọ́run o bó ni ọba ṣe máa rí wá jẹ́ pé ẹni tí wọ́n bá ka idha jaa nasrullahi wal fath ní ọmọ ṣe ìmáàmù fún wa eléyìí ọ̀dà o eléyìí ọ̀dà kankan kí n sọ pé kódà tó tàbá ní ọ̀dà tó ọ̀dà díẹ̀ nù kódà kankan àmọ́ adúpẹ́ fọ́lọ́run ẹni tó yanjú tó gbàgbọ́ yìí ẹni tó ní PhD nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ní PhD lédè Lárúbáwá tá a fi ń gbàgbọ́ yé ẹ̀sìn Ọlọ́run bá yàn fún wa ní imam Ọlọ́run oore yìí nílùú Ògbómọ̀ṣọ́ tó ti wọ̀lú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ọba mọ́jọ gbẹ̀yìn mọ́ láéláé. ẹ bá mi subscribe sórí YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ kàn tẹ subscribe ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí péjì wa àkáǹtì nọ́mbà wa nìyẹn sálẹ̀ kò ní bàjẹ́ fún yín.